Solomon lójú ó sì sọ fún pé béèrè ohun tí ìfẹ́ èrè kì í ṣe fún. You are before the Lord. There is an open check. What do you want the Lord to do for you? What do you want Him to do? 2 Chronicles in chapter 7, 1 verse 7 says, ask anything. That's an open check. Ask anything, ask, and I will do it. Nítorí pé ọba tó ń ṣe tẹ́lẹ̀ kò lè ṣe. Olúwa ọlọ́run ayérayé tẹ́wọ́ gba ọkọ ẹ̀rọ rẹ̀. Ìwọ tí o wà ní ọ̀rọ̀ rẹ̀, tí o gbọ́ kẹ́lẹ́kẹ́lẹ́ ohun tí ó sọ nínú ọ̀rọ̀, wípé o fẹ́ kí ẹ ṣe fóònù Olúwa gbọ́ àdúrà wọn rẹ̀. Aṣọ wípé bí o bá ṣe lẹ́tí ìwà láyé rẹ̀ lórí ètò yìí, bí ẹ ṣe wà lórí ẹgbẹ́ Olúwa, ìtẹ́ òkú gbogbo wọn ní ẹ̀rẹ́ kábàámọ̀, ìlú ìdájọ́, àwọn òyìnbó kò ní ní yíya, ìlú ìdájọ́, àwọn òyìnbó kò ní ní yíya, kó wọ́n ṣe lẹ́ ìlú ọ̀dẹ́kọ̀ọ́ ní ìlú ọ̀dẹ́kọ̀ọ́ ní aṣọ ìwáṣọ ìyẹn tó wọ́n pàdé ní ayé ìgbàlódé rẹ̀. Àgbẹ̀yẹ̀kálẹ̀ àlàáfíà ilé ìlú ọdún fífòrí àti ẹ̀yìn àti olùrànwọ́ àti ìdílé àjẹbí gbogbo àwọn tó ń yí ìjẹba lọ́wọ́ Jésù Kristi àánú jìnnà ìwà láàyè ìwà fìdísì àfihàn sí abẹ́ àgbo àfihàn sí abẹ́ àgbo. Àfihàn olóore, àfihàn sínú ìṣẹ́, Olúwa ọba tí ń jẹ́ ìwé ní ìṣẹ̀lẹ̀, kí Olúwa tó bùsùsù yìí, kí Olúwa tó gba yín lọ, kí Olúwa ó ṣe ní ọ̀dọ́ ẹ̀ṣẹ̀ ara, Olúwa ó fẹ́ gba ara yín, Olúwa ó fẹ́ gba ọ̀pá yín, Olúwa tó fẹ́ gba àbúrà yín, kí ìgbìmọ̀ ọlọ́run náà ti bàbá ọmọ àti ẹ̀mí mímọ́, kí Olúwa ó gba yín lẹ́yìn. Lọ́dún àti títí dáadáa. Àwọn ọmọ sọ̀rọ̀ pé ó ní ẹ̀rọ.
Praise the Lord. Praise the Lord. Let's not sit down, please. Nevertheless, please, let's still be to the Lord. This one is still on, please. Because of our time, we have to go on. Initially, as you at Chicago, out of what you know, the more to be talked about, and also. Ọjọ́ ìsinmi òní àbí ọ̀nà ṣùgbọ́n náà a ṣe ìlókun papọ̀ ni wọ́n ti gbé abọ́rẹ̀ síbì gbogbo àti ìwọ́n ìgbésẹ̀ ẹ̀yìn aṣọ́nà ìjọ yìí ẹ̀rọ kẹsì máa ń gba ọ̀rẹ́ kẹsàn-án tó dàbí so please àti àwọn kan ushers àti church ushers work together. So you need people from the back in that time that give it to the church. So wọ́n kó wọ́n ní ìjọ ẹ̀rọ sì kà wé àfẹ́nikẹ́ni ní iwájú kábíyèsí ní kí á gbà báyìí kí á gbà báyìí so nípa báyìí òun náà ní á ṣe ẹ̀dá kan nínú àwọn tí ó bá wà kọ́ ọmọ ìgbẹ́ dáadáa tí a bá fọ ọmọ dáadáa tí a sì tó tí àwọn yóò ṣe bẹ́ẹ̀ pẹ́ ìrọ́bẹ̀ kí á gbé wà gbóná iwájú ni á gbé sí. Ẹ má jẹ́ pé àgbẹ̀wò ẹ̀yìn ìwádìí yá tó sí ìrọ̀sùn àbẹ̀wò lẹ́sìn àti ìgbẹ́lẹ̀ ìwé ìṣura. Ìyá lè fi ṣura. Bẹ̀rẹ̀ tí mo rẹ̀ náà kò fẹ́ ẹ̀yẹ. Ẹ̀sùn àìsàn
Èyí ni àmì ìgbòho wa àti ayọ̀ wa ní tó ti ṣe fún wa ní ìlú Ọ̀yọ́ ní gbogbo agbègbè rẹ̀ àti gbogbo ìrọ̀lọ́ ìlàpapọ̀ òun àti pé òun Jésù ìgbà ọ̀rọ̀ wa ẹ̀mí wọn lọ́wọ́ fún èrò ọgbọ́n tẹ̀síwájú ọwọ́ ọgbọ́n àti ẹgbẹ́ ààrẹ tó wà ní ìlú Ọ̀yọ́ pé ọ̀yọ́ ọ̀pọ̀lọpọ̀ Olúwa bẹ́ẹ̀ ni ó sì rí ní orúkọ Jésù Kristi ìkọlọ̀ fún wa. Agora está todo méjì tí a fẹ́ ṣe olóògbé àwọn kábíyèsí tó dára sọ̀rọ̀ wọ́n kọ̀ọ̀kan tó bí wọ́n nígbà tí wọ́n fi àwọn èèyàn náà ẹ̀yìn kábíyèsí àwọn ọgbà ọ̀gbọ̀n náà ni wọ́n lọ sí ìbẹ̀rẹ̀ káwọn ọmọdé wa ó lè kó ìwọ́n lọ́dọ̀ àwọn ọmọ lórí àwọn na kókó àwọn ìfẹsẹ̀ ìfẹsẹ̀ nínú ìṣe àtàwọn ọ̀gbẹ́ àwọn ọ̀gbẹ́ àwọn ọ̀gbẹ́ àwọn lórí àwọn ẹ̀ka akọ̀wé tó fi bí ìlú àwọn àkàndé ìfẹsẹ̀ nínú àbísí ààbò ọ̀rọ̀ ìgbìmọ̀ ìfẹsẹ̀ ìfọwọ́sí fún ọ̀sà ẹ̀ka ìlú àwọn náà bí ìṣèṣe wọn kọ́ sọ̀rọ̀ ìmọ̀ ìfẹ́ láti fún ìṣọ́nà ọ̀mọ̀wé Délé Kọ́ládé ní àǹfààní láti sọ ohun díẹ̀ nípa kábíyèsí wọ́n kọ́ eléyìí tí ó ti wà lórí àbí àwọn àkàndíẹ̀ wọ́n wà pé kábíyèsí wá sí orí ìpínlẹ̀ ní láti máa sọ̀rọ̀ ìṣe. A kí ẹnìkọ̀ọ̀kan kó ìfarabalẹ̀. Bọ́lá mi ló gbé ìlú ìsinmi lóde ọ̀pọ̀ bí mo ti fẹ́ fi kábíyèsí náà kókó tó pé máa ṣe yìí a tún fi àṣẹ àfihàn akọ̀wé àgbà fún ìgbìmọ̀ tó ń ṣe ètò ìwúyè ti kábíyèsí àwọn náà ní business ọjọ́ àwọn ibi tí wọ́n bá wà lórí ìpínlẹ̀ òkè àyẹ̀wò wọn. Gbogbo àwọn èèyàn wa tí wọ́n wá láti Abẹ́òkúta Ẹ̀gbá ẹ̀jẹ̀ káwọn náà dúdú láti àlèmọ́yà. And all Oyo from diaspora, anywhere you are, can you also stand and shout the big hallelujah? Ní ọgbọ́n sọ̀rọ̀ gbogbo ọgbọ́n ẹ̀sùn. Ó jẹ́ ayọ̀ mi láti fi kábíyèsí ìgbẹ̀mí ọba ìlú bàbá yèyé àti ìsàlẹ̀ fúnra rẹ̀. Gbogbo àwọn tí wọ́n wá bá kùn ẹgbẹ́ láti kábíyèsí fàlàfẹ́. Ẹgbẹ́ àdúgbò láti kábíyèsí fàlàfẹ́. Ẹgbẹ́ ṣe kábíyèsí fàlàfẹ́. Ẹgbẹ́ láti bẹ̀rẹ̀ sí. Ẹgbẹ́ láti bẹ̀rẹ̀ sí. Ní abala ìkarùn-ún ìwé ètò wa òun ni wọ́n ti ṣe sókè ọkùnrin orin àfihàn kábíyèsí síbẹ̀. Èyí sì tún ní fẹ́ wọ́n ṣe àwọn ìtúwé asán nítorí wípé ìtí wọ́n kọ síbẹ̀ yẹn
ní ó sì àfihàn kábíyèsí wa ibi tí kábíyèsí jẹ́ ìlú bàbá yèyé ìfẹ́ ọba ìlú màkà ni wọ́n olóyè ni wọ́n onímọ̀ ni wọ́n ọ̀gbọ̀gbọ́n ni wọ́n jẹ́ ọmọ bíbí ti ìlú Ọ̀yọ́ ní àgbèrè wọ́n sì ti ní orí ọ̀fẹ́ láti kàwé láti ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ìwé náà pín lójijì ìwé wọn tẹ̀síwájú ìwé wọn ò bí àkùnpé wọ́n kàwé wọ́n gba oríṣiríṣi oyè ìjìnlẹ̀ bẹ̀rẹ̀ láti Baptist high school wọ́n lọ sí gómìnà àrò ní ibi tí wọ́n ti kọ́ ẹ̀kọ́ gba oyè ìmọ̀ nípa iṣẹ́ ẹ̀rọ. Bákan náà wọ́n tún lọ sí Polytechnic Ìbàdàn níbi tí wọ́n tún fi tẹ̀síwájú nínú ìmọ̀ ẹ̀rọ bákan náà. Wọ́n wá tún ní orí ọ̀fẹ́ láti lọ sí ilé ọba. Wọ́n tẹ̀síwájú láti kọ́ ẹ̀kọ́ gíga ní ìpele àkọ́kọ́ gíga, ìpele kejì gíga, níbi tí wọ́n ti gbọ́ òye gíga nípa ti ìjìnlẹ̀ ìmọ̀ ẹ̀rọ. Wọ́n sì lórí ọ̀fẹ́ láti ṣiṣẹ́ torí pé wọ́n lóye, wọ́n ní ìrírí, wọ́n ṣiṣẹ́ ní báńkì, wọ́n ṣiṣẹ́ ní Nigerian Gas Company. Wọ́n tún wá ní orí ọ̀fẹ́ láti ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ọ̀gá ní Manitoba Hydro Company of Winnipeg, Canada. Wọ́n kì í ṣe ọba tuẹ́tuẹ́ ní oṣù ọba ìpínlẹ̀ ní oṣù ọba tí ìmọ̀lẹ̀ ọba tó ṣe é lórí ẹ̀dọ̀ ní fún gbogbo ilẹ̀ Yorùbá ló fi kọ̀lọ̀kọ̀lọ̀ kọ̀lọ̀kọ̀lọ̀ àti gbogbo ilẹ̀ Yorùbá àti gbogbo ilẹ̀ Yorùbá ló fi kí kábíyèsí ló ṣe fi ìrọ̀lẹ́ lérò ìdìbò ní ọ̀rá ńlá wọn láti fún ọ̀bọ̀wọ̀ síwájú ní ìtòkẹ́ ṣùgbọ́n ikú bàbá yèyé gẹ́gẹ́ bí wọ́n bá ẹsẹ̀ kábíyèsí fúnra àfin ẹ̀dùn náà ṣe kábíyèsí fúnra àfin gbogbo àwọn tí wọ́n wá pẹ̀lú ẹ̀fìn.
gbogbo àwọn ọ̀rẹ́sì àti ìjọba àwọn orí adé tó wà ní ìdíkù yìí. Òkúta kábíyèsí o. òkúta òkú gbogbo àwọn alámòójútó tí wọ́n jẹ́ kí ọdún òní ìṣẹ̀ṣe náà àti gbogbo àwọn tó gbàgbọ́ ti ilé títí ìgbàgbé tí ó ṣẹlẹ̀ ní àná ìfọwọ́ níbi bàbá wa bíṣọ̀pù ayọ̀ Lagelu òkì máa ẹni ọ̀wọ̀ ajá àtúrà àtìmọ́nù pẹ̀lú ìjọ. Àìsí àwọn dárúkọ àbáwá náà Dr. Gumola ọlọ́run akẹ́kọ̀ọ́ onígbà ìgbà ní àdálẹ́ Honorable Stephen ọlọ́run ti àdúgbò lọ́wọ́ mi. Mo kí gbogbo àwọn orí adé tó wà níbẹ̀ ní àwọn tájọ jẹ́ ọmọ bàbá àti yẹn náà ọwọ́ adé gbogbo ìlú tí pátá ní ìlú lójú wọn. Tí èèyàn bá mọ ṣe nínú ilé yìí èrò pé ẹ ṣe lẹ́yìn ọ̀sẹ̀. Tí ẹ bá béèrè lọ́wọ́ mi ní ìwọ̀nba bí ọdún mẹ́ta mẹ́rin sẹ́yìn lè ṣe ohun tí ẹ̀mí èrò tó bí mo lè díje fún Ọba Alaafin. Ń sọ fún yín pé kò sí nǹkan tí ń jẹ́ bẹ́ẹ̀. Wọ́n olùkọ́ lọ́dọ̀ yìí pé ọlọ́run kà wọ́n yẹ. Wọ́n á fi rọ gbogbo àwọn tí a lè dúró náà. Mo bẹ̀ wọ́n lórúkọ ọlọ́run ọba ní àjọṣe wa ni. Ó ti ṣe pé owó ènìyàn igba ènìyàn ní òdòdó ṣùgbọ́n ẹnìkan náà ní ìkan lọ́wọ́. Àdúgbò tiwa oṣù wá tó fi ń dá gbogbo wa náà lójú gbogbo àwa tẹ́lẹ̀ àjọ gbogbo yìí náà pé mo ní kọ etí kú sí ọ̀rọ̀ yìí. Àdìfẹ́ tó jẹ́ pé àjọ ní àsìkò lọ́mọ kò ṣe pé fún àǹfààní tèmi gẹ́gẹ́ bí alára ni bí kò ṣe pé fún àǹfààní ti ìlú Ọ̀yọ́. Gbogbo wa ibi tí bàbá ti ń ta ìlú Ọ̀yọ́ lẹ́sẹ̀. Ibẹ̀ yìí lórúkọ ọlọ́run ọba ẹ jẹ́ ká fọwọ́ wọ́nú ká kàn sí ìlú. Ẹ jẹ́ ká gbé ìlú Ọ̀yọ́ lárugẹ. Gbogbo àwọn tó bá wá láti ìlú òkèèrè tí wọ́n kò ṣe tó jẹ́ pé wọ́n wá láti ìlú Canada, England, Australia, Cuba àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
mọ ojú tí gbogbo wọn fi dùn mo bẹ̀ nínú orúkọ ọlọ́run ọba ẹgbẹ́ ká gbé ìgò Ọ̀yọ́ lárugẹ. Mo ní àgbájọ ọwọ́ la fi sọ̀yà ọlọ́pàá ọ̀rẹ́ òkúrú yìí. Ní pàápàá jùlọ mo fẹ́ kí ẹ bá mi rántí ẹni bí ẹni ìbí ọlọ́lá jùlọ gómìnà wa mo fi ọ̀rọ̀ dárúkọ lọ́wọ́ Ṣèyí Mákindé mo mọ ipa tó ń kó nínú tiẹ̀ mọ̀ ọ́n tẹ́lẹ̀. Oríṣiríṣi ọ̀rọ̀ náà ló ti lọ báyìí pé ní ọmọ gómìnà ilé ọlọ́run ilé ìjọsìn náà mo fi ìṣẹ̀dá mi mo fi sọ fún yín pé lórí ilẹ̀ tí máa wọ̀ sùn yìí ni gómìnà rẹ̀ tẹ́lẹ̀. Àkọ́kọ́ tí mo máa bá nílò sọ ní January 12 ó jẹ́ ọjọ́ ìsinmi Sunday. Àwọn náà ní olúwọlé máa ń wọ lórí amóhùnmáwòrán ní olúwọlé tẹ́lẹ̀ ṣùgbọ́n ọlọ́run lò láì ṣe pé àwọn tí ọlọ́run fẹ́ lò fún ìlú Ọ̀yọ́ láti fún ìgbéga ìlú Ọ̀yọ́ mi ò gbé bí a ti wá bí léyìí ọlọ́run ọ̀nà àti tiwọn. Mo fẹ́ ká máa bá wa gba àdúrà yìí fún wọn ní àárọ̀ ọ̀sán àti alẹ́. Má jẹ́ kí n parọ́ fún àti jẹ́ olórí kò sì kan tó rọrùn. Gbogbo àwọn pásítọ̀ náà tí a wà nílé ìjọsìn ìdúpẹ́ lọ́wọ́ nínú náà fún gbogbo àrọ́pà àti gbogbo ẹ̀ṣẹ̀ tó ń bá àwọn ọ̀dọ́ náà sọ̀rọ̀. Ṣùgbọ́n wọ́n wá ní ìdọ́gbọ́n tí mo wá fẹ́ tẹ̀lé fún ní ìlú Ọ̀yọ́ nínú ilẹ̀ Yorùbá tí wọ́n yà wá ní ẹ̀sìn mẹ́ta ni. Ẹ̀sìn ìgbàgbọ́, ẹ̀sìn Mùsùlùmí, ẹ̀sìn àbáláyé. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan Mùsùlùmí wà nínú fámìlì mi, onígbàgbọ́ wà níbẹ̀, àwọn ẹlẹ́sìn àgbáyé àwọn náà wà níbẹ̀. Èmi ò lè torí tó bí a torí pé ẹ̀sìn náà bí máa ta ọ̀yà bàbá àti tèmi mu. Mo bẹ̀ yí orúkọ ọlọ́run bá ẹ̀yin adarí ìjọ ẹ̀yin náà wà lára sí ọmọ ìgbé agbára lọ́wọ́. Ọ̀rọ̀ kò bá kàn gbé ọ̀rọ̀ tí ó da omi àlàáfíà lú Ọ̀yọ́. Mo bẹ̀ yí orúkọ ọlọ́run ọba àwọn òfẹ́ òkú bẹ́ẹ̀ ní ìlú Ọ̀yọ́. Ìlọsíwájú ìlú Ọ̀yọ́ la fẹ́ kí a lọ sowọ́pọ̀ ká lọ gbé ìlú Ọ̀yọ́ lárugẹ. Wọ́n ní àrùn mẹ́ta ìjọba kábíyèsí o yìí wà lára wọn rọ̀ yìí ibẹ̀ yìí ẹ̀jọ̀ ẹ̀rọ táwọn sọ tí àwọn ọ̀dọ́ ọ̀gá ìsìnkà tó bẹ̀rẹ̀ sí ní àwọn ọkùnrin wa àwọn pàtó bẹ́ẹ̀ bí ẹni pé olórí ìlú mọ́ ẹ̀jọ̀ ẹ̀mọ́jà sọ ilé ìjọsìn. Ní àpapọ̀ wọ́n ń pẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin sọ̀mọ̀rí ní ìdúró wà ní ọmọ ìlú Ọ̀yọ́ dúpẹ́ gbogbo àtìlẹ́yìn
ìjọ àkọ́kọ́ tí mo wá lẹ́yìn ìgbà tí wọ́n ànáùnsì púpọ̀ ní orí pé àwọn ọ̀rá ọ̀yọ́ ilẹ̀ Yorùbá pé àwọn ìlú Ọ̀yọ́ pé ẹ̀fẹ́ràn mi ti lọ. Èmi wá fún dá yín lójú pé ní ọlá Ọlọ́run pé èyí ló ti. Ìrúgbà ni mo lè ní fún ìlú Ọ̀yọ́. Èyí ṣe pé báyà pé báyà pé bí a fẹ́ kó ọ̀rọ̀ jọ. Mo ṣe tán láti ṣe ìgbìmọ̀ tó wà ní ìkáwọ́ mi láti rí pé ìlú Ọ̀yọ́ ní ìlọsíwájú. Àwa tí a wá láti ọ̀rọ̀ dídì láti orílẹ̀-èdè káàkiri àgbáyé tí a wá lọ́wọ́ yìí dúpẹ́ lọ́wọ́ ìtẹ̀ ẹ̀wà níbí àbílẹ̀kọ́ rẹ̀ ààrẹ ọ̀dọ́ ẹ̀mọ̀lọ́rẹ́ dúpẹ́ lọ́wọ́ yìí ẹ̀ṣẹ̀. Ní ẹ̀sùn yìí, àwọn ìlànà sílẹ̀ fún àwọn bàbá wa ọ̀mọ̀wé Adékúnlé Òwúbọ́lá tí wọ́n jẹ́ alága ìgbìmọ̀ tó ṣe ètò ìwúyè fún kábíyèsí ní bàbá Lagelu Akíọ̀sà. Tí gbogbo wa ti mọ̀ wípé ètò ìwúyè ti ta lẹ́yìn ọ̀rọ̀ ó ṣe dáadáa àti ẹgbẹ́ sí ẹsẹ̀ tó. Mo fi ìwọ̀n ní àwọn bàbá wa láti wá sọ ọ̀rọ̀ ìlú bẹ́ẹ̀. Praise the Lord. Mo kí ló wá ìfarabalẹ̀ látàrọ̀. Mo
ìpè lásìkò wọ́n ti dúpẹ́ lọ́wọ́ wa ní oríṣiríṣi ọ̀nà. Wọ́n ti tó bẹ̀rẹ̀ ìdúpẹ́ kí ẹ bá lè tọ́ ìbọn. Gbèsè owó pẹ́ wá mo ti dé o. Ẹ má bínú sí mo fẹ́ sọ fún yín pé nílé ìjọsìn yìí níwọ̀nba agbára nǹkan tí agbára mi ká mo fẹ́ ṣe ìtọ́nà fún yín. Bóyá máa fẹ́ kó jẹ́ pé bóyá kí n bá ìkan lára àwọn olùdarí ilé ìsìn sọ̀rọ̀ lè jẹ́ ìrọ̀lẹ́ ẹ̀ṣẹ́ kìí lọ́nà. Olúwa wà pẹ̀lú wa tí a fi máa ń tún lórúkọ kábíyèsí ó fi gbogbo wa ní àwa fún ètò ìdúpẹ́ oyè lónìí. Olúwa wà pẹ̀lú wa ilẹ̀ tó wá sí láti wá lọ́wọ́ ábìrin lẹ́yìn ábìrin lẹ́yìn nípa Jésù Kristi Olúwa wa. Bísọ̀ Jésù gbà. Ìkànnì ní ọ̀ràn ní káàkiri ní olóko ibi tẹ́ bá ti ń wo ìkànnì ayélujára ní Wera online TV and radio. Àwọn ibi tí kábíyèsí aláyélúwà Alaafin ọba ìlú Ọ̀yọ́ Oba Akeem Owoade kínní láti wá ṣe Thanksgiving ní ìjọ cathedral ìṣẹ̀lẹ̀ St Michael Ọ̀yọ́ Alaafin ìbẹ̀lẹ̀ Alaafin náà lẹ́wọ̀n olójú máa ń ròyìn tó ń bọ̀ yìí. Ẹ ṣeun tí ẹ̀ ń bá wa kára látàrí nígbà wo láti fọ́lù kan ní Wera.
Ẹ ṣe tẹ́ bá bá rárá dára.